A kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Oòduà á gbè wá kò ní gbọ̀dàlẹ̀. Àríbá ti ṣe, àárọ́nà gbígbà. Ìjọ́mọ Adébájọ́ fún wa, ìyàmọ Adébáyọ̀ fún wa. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki Media mú gbogbo àgbáyé wá sẹ́nu ọ̀nà yín. Èní ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2025 tí a mọ̀ sí September 9, 2025. Lágbára Ọlọ́run, ìjọ́mọ Adébájọ́ fún wa, ìyàmọ Adébáyọ̀ fún wa. Àní ṣìṣe, àní ṣìjẹ, bẹ́ẹ̀ la ní ṣìmú. Ọ̀gọ́gọ́ ọ̀nà báyìí òun lálákè ń sọ, àṣeyè òun lálákàn ń ṣepò tiẹ̀, àṣeyè òun la máa ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ọwọ́ tẹ fi ń tẹ láìkì, ọwọ́ náà ní rọ. Ojú tẹ fi ń wò wá, ojú náà ní fọ́. Etí tẹ fi ń gbọ́ wa, etí náà ní di. Ẹ bá wa pín ètò yìí kó kárí kó lọ káàkiri. Mo fi àsìkò yìí pé gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lájò wípé ilẹ̀ Yorùbá ó gbúdọ̀ gbòmìnira. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé èní ni ó pé 60 days tá bẹ̀rẹ̀ Yorùbá Nation Mega Rally, gẹ́gẹ́ bí bàbá wa Professor Banji ọmọ Akíntóyè bí wọ́n ṣe pa wá láṣẹ pé ká bẹ̀rẹ̀ Yorùbá Nation Mega Rally. Mo dẹ̀ fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri nílé lóko lájò àtàwọn ọmọ tó jẹ́ ọmọ Òṣogbo pé wọ́n kú ti ọdún Ọ̀ṣun Òṣogbo tí wọ́n ṣe lánàá. Lágbára Ọlọ́run, ọdún yìí á mọ́ sí rere o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yẹnu ọ̀nà wa. Mo ní ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ free. Ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ free. Sunday Igboho náà, májàsọ́lá, ó ní láti free torí wípé David Rotimi, ẹ káàbọ̀ sórí ètò. Dára Poli, ẹ káàbọ̀ sórí ètò. Ìdí tí Sunday Igboho tó gbọ́dọ̀ free, mo kí bàbá wa Saguru Maraji, ẹ ṣé, ẹ kú àdúrótì. Torí bàbá ẹ̀ sọ̀rọ̀, ó ní Sunday Igboho, ó ní kíjọba àpapọ̀ kó ṣojú àánú wo Sunday Igboho. Gbogbo àwọn ẹlẹ́sìn tó kù wọn ò sọ̀rọ̀, wọn ò sọ̀rọ̀. Jazakumullahu khairan. Ọlọ́run bá lọ́ba ẹlẹ́san, Ọlọ́run bá san gbogbo wa lẹ́san iṣẹ́ tí a ṣe. Torí ẹ̀, ẹ jẹ́ ká gbélé ayé ṣe ohun rere. Ohun tá bá gbélé ayé ṣe á dọ̀rẹ̀tàn bó dọ̀la. Wọ́n ní wọn òṣìkà wédè rántí ọjọ́ ikú. Ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́, ẹ jẹ́ ká rántí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣèjọba, Buhari tó pàṣẹ ọ̀hún dà lénìí. Màlàmí tó ń dúbùú ìkọ̀kọ̀, àwọn dà lénìí. Wọn ò gbóhùn wọn mọ́. Wọ́n ní kẹ́yìn gbóhùn Ìgbòho, lágbára Ọlọ́run ẹ̀ máa gbóhùn wọn. Gbogbo ẹ̀yin tí ẹ wà nídìí bọ́mọ Adéyẹmọ bó ṣe wà lẹ́yìn odi, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nù. A fi àsìkò yìí pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, gbogbo lọ́ba nílẹ̀ Yorùbá, alẹ́nu lọ́rọ̀ láti pawọ́pọ̀ láti yọ orúkọ Sunday Igboho kúrò nínú blacklist, wanted list. Ẹ yọ orúkọ Sunday Igboho kúrò nínú wanted list. Kẹ́ jẹ́ kó wá sí ilẹ̀ bàbá ẹ̀. Ilẹ̀ Yorùbá, a nídìí Sunday Igboho. Ní àná lánàá, ó ní ọlọ́pàá tó pa lábúlé kan ní Kwara State. Ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn èèyàn. Wọ́n ní etí tó bá gbà lọ, ó ní láti gbọ́ àbọ̀. Etí tó bá gbà lọ, ó ní láti gbọ́ àbọ̀. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn, Ministry of Environment àti gómìnà, gbogbo àwọn alẹ́nulọ́rọ̀
àwọn ibi tí omi kún lọ́jọ́ wọ́n ti gbé katapílà wá, wọ́n ti ń fẹ àwọn odò yẹn kán lè rí omi gbé, kómi yẹn lè ríbi máa gbà. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Gẹ́gẹ́ bí ẹ̀kún omi tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday nípínlẹ̀ Ògùn ní Sagamu Local Government tó dé Ẹrúrú. A ti gbọ́ pé ìjọba ti ń ṣiṣẹ́ ńbẹ̀ lọ pẹrẹu. Àwa ọmọ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká jí ká má sùn. Ojoojúmọ́ làwọn omi ìṣàrá ń pọ̀ sí i, lọ́ ń kó wọn wọlé. Tó yẹ ká bójútó ètò ààbò wa, à ń jà fọ́rọ̀ ẹ̀sìn. Gbogbo ẹ̀yin àáfàá tó jẹ́ pé tán bá pààyàn ní Pakistan àbí kinní kan, ẹ máa ṣe protest ní Nàìjíríà ńbí. Ìwà àìlọ́pọlọ nìwà tẹ́ ń hù o. Wọ́n ń pàwọn èèyàn ní Kwara nísìnyí, a à rí yín kẹ́ ẹ sọ̀rọ̀, kẹ́ ẹ protest, ẹ ẹ̀ rí ìyẹn ṣe. Àfi kẹ́ ẹ máa wá àwọn tán bú yín kiri lórí nẹ́ẹ̀tì, kẹ́ ẹ máa gbé wọn lọ ilé ẹjọ́. Ṣé ìyẹn ló kàn? Àfi kẹ́ ẹ máa dá sọ́rọ̀ tó kàn yín. Nítorí ẹ̀, àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí ká má sùn. Ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa sílẹ̀. Ẹ jẹ́ á ṣọ́pọlọ wa sílẹ̀. Torí wípé Sunday Igboho, a fẹ́ kẹ́ ẹ yọ orúkọ wọn kúrò ní wanted list ìjọba àpapọ̀ Nàìjíríà. Torí wípé tó bá ń ṣe ti Sunday Igboho, ẹ̀yin gan bàbá Jagaban, ẹ lè má rí tíkẹ́ẹ̀tì yẹn gbà. Bàbá tó ganu sí pléènì gan, wọ́n ti tọrọ àforíjì lánàá. A ní àwọn ọmọ Yorùbá tọ́lọ́run bá dá lọ́lá, tọ́lọ́run fún lọ́pọlọ, tọ́lọ́run fún làákàyè káàkiri àgbáyé, tí wọ́n wúlò fún orílẹ̀-èdè míì. A fẹ́ kán wá wúlò fún orílẹ̀-èdè bàbá wọn. Babátúndé Ọmọ́wùmí, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé. Nítorí wípé tá a bá jà fún ilẹ̀ bàbá wa, tá a gbòmìnira, ọkàn wa náà á balẹ̀, à á lè ṣe bá ṣe fẹ́. Tẹ́ bá dé school èmi báyìí, tọ́ílẹ̀tì ò ṣe rí, gbogbo páànù ti ká lọ. Ṣé ìyẹn la wá fẹ́ máa sọ̀rọ̀? Àwọn ẹlòmíì gan abẹ́ igi, òun ni àwọn ọmọ míì ni wọ́n ti ń gbẹ́kọ̀ọ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? A dẹ̀ ní a níjọba. Ìgbòho tó tún jáláàánú mẹ̀kúnnù, tó ń jà pé kíyà má bàá jẹ ìran Yorùbá, òun lẹ tún wá lé sẹ́yìn odi. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin ìjọba wa, ẹ̀yin lọ́balọ́ba wa, ẹ ti jẹ dòdò, ẹ lè sòdodo, ẹ sòdodo. Ẹ wo àwọn ọba tán pa ní Èkìtì nípakúpa ńjọ́sí. Ẹ wo àwọn èèyàn ní Kòròdú ńsìn, àáfàá tó pa èèyàn, ó tún pieces èèyàn. Ti Ràmọ́nì Alápatà òun là ń sọ. Àáfàá yìí tún ti pààyàn ní Kòròdú báyìí. Kí ló dé? Ṣebí ìyà àti ìṣẹ́ òun ló mú wọn láti máa ṣe bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wá sọ ilé ayé di nǹkan ẹ̀mí. A rántí ọjọ́ ikú, a rántí ọjọ́ àti sùn. A rántí ọjọ́ tó jẹ́ pé ó máa kù àwa àtẹlẹ́dàá wa ló máa kù ní sàárè. Gbogbo nǹkan tá bá ń ṣe, ẹ jẹ́ ká máa rántí ọjọ́ ikú, ọjọ́ tá máa sùn tá ò ní jí mọ́. Ẹ jẹ́ ká máa rántí wípé ìgbà ò lọ bí òréré. Olówó ayé á kú, ọlọ́lá á kú, bọ̀rọ̀kìnní á kú, kò sẹ́ni tí ò ní kú. Nǹkan tó mú ikú tó pa Aníkúlápó, tó mú ikú tó pa Ikúmápá yìí, tí ikú pa Kúdàísì, gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣèjọba lénìí, kí l'assurance pé ẹ̀yin náà ò ní kú?
ẹ wo tàwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ẹ wo Tẹ́ńkẹ́ Abíọ́lá, gbogbo wọn kú torí ẹ̀yin tẹ́ wà nípò lénìí. Ẹ wo àtúbọ̀tán, ẹ wo àtúbọ̀tán. Ẹ jẹ́ ká ṣe rere torí òní kọ́ torí ọ̀la ni, torí òní kọ́ torí ọ̀la ni. Ọ̀la gangan òun ló ṣe kókó jù. Tí o bá lọ́wọ́ sí pé kílẹ̀ Yorùbá gbòmìnira, orúkọ ò ní parẹ́. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń ṣe kánàdì ilẹ̀ Yorùbá náà, orúkọ yín ò ní parẹ́. Orúkọ yín kò ní parẹ́. Wọ́n lọ́ba tó jẹ tìlú tòrò, orúkọ wọn ò ní parẹ́. Ọba tó jẹ ìdàkejì náà ni, orúkọ ò ní parẹ́. Láyé ní ká ṣe dáadáa, gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa wà túbọ̀tán mọ́. Kò sẹ́ni tátúbọ̀tán, kátúbọ̀tán ò ní dé bá èèyàn tó bá ṣe bí. Torí ẹ̀ máa bẹ̀ wá, máa rọ̀ wá, ẹ̀yin abẹmáyé, ẹ dìde. Sórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, a gbọ́dọ̀ máa bá báyìí lọ. Àwọn kan tún wà nísìnyí, a tún gbọ́ tán ń lu àwọn èèyàn ní jìbìtì. Àwọn kan wọ́n á kó bá wọn ṣèlú òyìnbó, wọ́n fẹ́ kó wọn làbújá pé bẹ́ẹ̀ lọ ti fẹ́ bá wọn ṣe kinní, wọ́n á gbá wọn. Àìmọye èèyàn tí wọ́n fi ń ṣokòwò ẹrú ní Libya. Ẹlòmíì, àwọn kan fẹ́ travel láìpẹ́ tó ń lọ sí àwọn orílẹ̀-èdè bóyá Libya, tí wọ́n kú sí desert, tí wọ́n kú síbẹ̀. Èèyàn alára ẹran ni wọ́n. Ìlú yìí tó sú wọn náà ló jẹ́ kán wò pé káwọn find a way, káwọn fi ẹ̀ẹ́ta kó kan, káwọn lè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ebi. Pé káwọn lè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ebi. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ náà, ikú ló fi ṣe ìfàjẹ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Torí ẹ̀, màá bẹ̀ wá, màá rọ̀ wá, ẹ jẹ́ ká máa fi sínú àdúrà lójúmọ́ pé kọ́lọ́run kó gbọ́ ẹ̀tọ́ wa fún ilẹ̀ Yorùbá. Kọ́lọ́run ọba kó kó sí àwọn tó ń darí wa lọ́kàn. Kó jẹ́ kí bàbá májàsọ́lá kó padà sórílẹ̀-èdè. Mo dẹ̀ fàsìkò yìí kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lájò tẹ́ ẹ̀ support iléeṣẹ́ Koiki Media. Lágbára Ọlọ́run, àpò ṣáṣá múra kí n gbé, àpò yín ò ní gbẹ o. Ìjọ máa Adébájọ́ fún yín, aya máa Adébáyọ̀ fún yín o. Ẹ ní ṣìṣe, ẹ ní ṣìjẹ o. Ilé ọ̀nà yín kò ní dàrú o. Ilé àtọ̀nà yín kò ní dàrú. Bẹ́ẹ̀ ni yín á máa jẹ́ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ kọ́ yín á máa jẹ́ bẹ́ẹ̀ kọ́. Lágbára Ọlọ́run, òmìnira ilẹ̀ Yorùbá tá dẹ̀ ń wò lọ́ọ̀kan ẹ̀, aṣojú wa, aṣojú ẹ̀mí wa. Ẹ túbọ̀ bá máa support iléeṣẹ́ yìí. Torí support yín gangan, òun ló máa túbọ̀ jẹ́ ká túbọ̀ nílọ síwájú. Torí ìtẹ̀síwájú gangan lọ̀pá ìṣègùn. A fẹ́ tẹ̀síwájú jù báyìí lọ. Elédùmarè á fún wa ṣe. Àní lè mú wá jù báyìí lọ fún yín láti iléeṣẹ́ Koiki Media. Once again, Koiki Media bringing the world closer to your doorstep.